kábíyèsí ẹni ó ṣe dáadáa ìyá tí mi jẹ ọba ìwé jẹ nọ́mbà 1 ní ìgbà wọn dórí àléfà arárọ̀ ìlú arárọ̀ àwọn ọmọ ìlú lọ́pọ̀lọpọ̀ èèpọ̀ rẹpẹtẹ èyí tó jẹ́ pé a lè sọ̀tàn. nọ́ndìfọ̀ ìjọba rẹ̀ àǹfààní yàjẹ́ náà rẹ̀ pọ̀ a rí a lè lánàá náà òun rẹ̀ ṣe tọ́lá ẹ̀ka fún mi nínú káàkiri kó máa jálẹ̀ náà lẹ́nà ṣọdẹ́ máa rí náà títí ìwé àfẹ̀kàn náà èyí ń ṣe kó dédé náà kókó bójú jọ kí mọ́tò lè máa rìn bó ti fẹ́ ó yẹ ọmọ dédé èyí fẹ̀kàn sì rí iṣẹ́ ó dẹ̀ mi ṣọ̀nà rẹ̀ rú wọn. ohun tí mo rí ọba yẹn try gan-an ó ti jẹ́ tí gbogbo ìlú yẹn dáa ọba yẹn ni wàhálà yẹn fi kúrò ní gbogbo ìlú yìí ìbàdí ẹ̀ tí mo rí àwọn ọmọ ènìyàn tó ń ṣe wàhálà tẹ́lẹ̀ gbogbo wọn ti kúrò ìlú yẹn ó try gan ọba yẹn ṣerun gidi ibi tí mo rí rèé ṣùgbọ́n ẹbẹ́ rẹ̀ mi amamumọ tẹlẹmọ wa mami ọ try ka o ba try ko amami be se kepere o ba mi se kepere mene o bo amami so mama do mo pa mi ana tare mi wala ketimi me wala ma se ketimi lot but mi yo ma se do te ọba be so try ka ẹni o àṣà wa gbọ́dọ̀ parun. wọ́n wá jàre akíndéde rẹ̀ káàbọ̀ ní ọkùnrin ẹnu obìnrin ẹnu ọmọdé nágbà lórílẹ̀ àti ní àlejò ní pàtàkì dédé àwọn ọmọ ìkìlẹ̀ Ìjẹ̀bú àwọn ọmọ rẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n ọwọ́ àgbàlagbà wọn fọ iná ní ọ̀nì yìí kò pamọ́ra aṣíwá nílùú Makomi ọ̀ṣọ́ bíi àolúra rẹ̀ yẹ káàrókò kẹ̀yẹ́ tí fò níbi láti fi ṣe ayẹyẹ ọdún 5 tìbàní aláìlúwà ọba òjijì fìrí ọba Kazeem Adesina Salami ìlú Fẹ́mi nọ́bà kìnẹ́ ọ̀ṣọ́ bíi àti Makomi ọwọ́ àgbàlagbà wọ́n kò ní ọba débò ń lọ aláàmúgbò mi lọ àti fọ́ kò ní ọba ìdè oko bá nọkàn ó má fọ oko bá wọn rè gbórí jù ìwé rẹ̀ jẹ́ ká wá sílùú Makomi oníṣẹ́lẹ̀ ní Benin ni ó ń ṣẹlẹ̀ ní Benin ni torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rè ti wà ní jókòó gómìnà ìpínlẹ̀ Ògùn Bani Dàpọ̀ Abíọ́dún wọ́n ti wà níbẹ̀ àti igbákejì wọn Rẹ̀ṣínà Ìmọ̀tù àwọn náà ti wà níbẹ̀ èrò wà níbẹ̀ àwọn kọmíṣánná wà níbẹ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn lè kúnlẹ̀ ìgbé rẹpẹtẹ níbi wọ́n ti ṣe ayẹyẹ ọdún 5 ìyẹn ti Aláolúwà òjijì fìrí ọba Ọ̀ṣọ́bí àti Makomi kọlọ́njẹ kó ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ lórí rẹ pátápátá ẹ tẹ̀lé ní ká lọ káwọ́ bí ayẹyẹ ọdún 5 náà bó ti lọ ó yá o. a jẹ Èdùmàrè tí tó ń rọba kúrò nípò kábíyèsí rẹ Ọlọ́run mi ọba tí jẹ́ mi ní lánàá èmi ní lónìí èmi náà ní lọ́jọ́ gbogbo kò sùn kò tó gbé kò sú kò rẹ̀ ebi ò bá kò jẹun ó dáṣọ kò wọṣọ ó dá òun kò sí ní hòhò Èdùmàrè tó lóyún ara ẹ̀ ó lóyún ara ẹ̀ fúnra ẹ̀ ó tún bí rẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ lórúkọ ọba tó fi rẹ̀ pamọ́ fún gbogbo ayé kábíyèsí Elédùmarè ọba tá a wá tá a rí di ọba tá a rí di ẹ̀ tá a pè ní àwọn má rí di Elédùmarè ní ń jẹ́ bẹ́ẹ̀ arúgọgọ aṣọgọgọgọ àríyìnrán àná òkìtì gbẹ̀yìngbẹ̀yìn ọba májìgbó ọba màjìgbò tọ́nú ọlá parí nú ọlá ṣẹ́nu ọlá wọnú ọlá ṣọlá nínú ògo bàbá mi adáṣọ bí ẹni tógún jẹpẹ̀nẹ̀ bí àti àkún Olódùmarè. kábíyèsí Ọlọ́run Olódùmarè mọ kọ́kọ́ jí kí mo ní kí n kọ́kọ́ kí Ọlọ́run mi ná ọba tó ní gbogbo ayé tó ń payé ọba tó ní gbogbo ayé tó ń jí ayé ọba tó jí àsùnkájí ọba tó pa tèmi lálẹ́ àná ọba tó pa tẹ̀yìn lálẹ́ àná tó tún jí yín kùtùkùtù ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. yes kábíyèsí rí Ọlọ́run ọba nígbà tí mo ti kí Ọlọ́run Olódùmarè tán nígbà tí mo ti ròyìn Ọlọ́run mi tó funfun kíniwín tí ò sí tó funfun tó mo ti yin Olódùmarè tán ta ló tún kù lẹ́yìn Ọlọ́run ọba ni lẹ́yìn Olódùmarè ni káyèsí rí Ọlọ́run kò sórúkọ tẹ́yìn wá gbọ́ lọ́run tí ò jẹ́ kò sórúkọ tẹ́ Èdùmàrè tí ò dá yín lóhùn Ọlọ́run náà ló ń jẹ́ bẹ́ẹ̀ èyí ni mo fi ń kí gbogbo àwọn ládéládé lẹ́kàn tó wà lórí ìjókòó èyí mo fi ń kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ wà lórí ìkàlẹ̀
tún ti kún wọn ọdún 5 bá àwọn sábà kéèyàn ó tó tò lóṣèlú kílùú ó tó dàbí ẹni tó ń fẹja àrọ̀ jiyàn kílùú máa kó tó máa dùn lóní yùbàyùbà tòmí alàgbà ọgbọ́n Ọlọ́run ni. gbogbo orí adé tó à lórí ìjókòó àmọ̀ kú kalẹ̀ gbogbo ládéládé tó à lórí ìjókòó mo mà kí àmọ̀ kú kalẹ̀ láì dẹ́ kankan sí gbogbo lóyè lẹ́kànlẹ́kàn tó à lórí ìjókòó àmọ̀ kú kalẹ̀ gbogbo orí adé tó kù tó ń bọ̀ akíyè ẹ̀mọ̀ mọ́wó lẹ́wọ́. bá mi dáadáa tí ń tọ́jú mi ń bẹ́jù lẹ́kí ń bí. mo ti ẹ̀jẹ̀ pé ń bẹ́jù lẹ́kí ọ̀nà mi nìkan julia plot lọ ilẹ̀ ń bẹ ní Richland wọn ò fún mi 1 plot ń bẹ̀. ṣùgbọ́n wọ́n ń tọ́jú mi tí wọ́n bá ti rí mi. bàbá tí mi ní wọ́n ti ń gbà kọ̀ọ̀kan tí ó sì máa dán. torólókè ní ìyá àgbà dánkù ni lágbára Ọlọ́run bí ìdákọ̀ wọn ti múra wọn. gbogbo olóyè tuntun tí ń bẹ bí mo mà kí ẹ kú ìjókòó. èmi nìkan kí mo wà níta lónìí. 07.5 FM ẹlẹ́rọ àmì títì ètò lọ́balọ́ba àrẹ̀mọ gbogbo ọba lẹ Oòduà náà rèé. àwọn ọba tó wà ń bí mélòó ni mi tí ìdárúkọ wọn lórí ètò Sẹ́lẹ̀ńkẹ́jọ kò tí ì fẹ́ sí gbogbo wọn láti béèrè kí lorúkọ ọba àlú bàbá lásọlẹ̀ wọ́n lè jẹ́rìí sí kí lorúkọ ọba àlú bí báyìí nípínlẹ̀ Ọ̀ṣun àwọn èèyàn ò gbà á rẹ̀ sọ fún wọn Ológìjò kí lorúkọ ọba àlú bí báyìí òun ayé pé kí lorúkọ ọba bí báyìí àwọn èèyàn ò gbà á ṣùgbọ́n a sọ fún wọn níta fẹ́ káwọn èèyàn ó mọ̀ nìyẹn pé àwa la làṣà àwa la lèdè àwa la lohun gbogbo. mo ti dákọ̀ bá mi Eléfìrẹ́ mo ti dákọ̀ bá mi Bàtà Abíọ́dún àwọn náà wà níbí báńkì àwọn èèyàn wọ ọ̀rẹ́ wa. ó Sẹ́lẹ̀ńkẹ́jọ àrẹ̀mọ Ọ̀ṣọ́bíà ní gbogbo makun omi àbí bẹ́ẹ̀ kọ́. àrẹ̀mọ gbogbo orí adé ńlẹ̀ Yorùbá pátápátá. ẹ bá fẹ́ fún mi lóyè yẹn ló kù èmi sì mo máa ń joyè ní mi ò ń fowó jẹ. kò sí wàhálà ìwọ àtàwọn bàbá wa Chief Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àrẹ̀mọ nìyí. ẹ ṣe rí ọ̀rọ̀ kan péré òun ni èmi mú wá fún bàbá wa kábíyèsí orí adé Muhammadu Qasim Adésínà Sàlámì Ọ̀ṣọ́bíà àti gbogbo makun omi wípé Ọlọ́run tó ṣe 64 years on the throne fún bàbá wa Àwùjalẹ̀ sí Akilẹ̀ Ìjẹ̀bú à ń ṣèyí tó jù bẹ́ẹ̀ lọ fún kábíyèsí táwa bá ṣayẹyẹ lónìí. wọ́n ṣẹ̀ṣẹ̀ ká ní látòrí ìkíní ìkejì ìkẹta ìkẹrin à ń ṣe ìkarùn lọ́wọ́. ó Sẹ́lẹ̀ńkẹ́jọ àjọ wà ń bẹ̀ lọ́jọ́ náà ni Ọlọ́run sì gbà fún wa ó bá wa ṣiṣẹ́. bẹ́ẹ̀ náà lónìí òun la wá képe ọba Aláwùrábí gẹ́gẹ́ bí ó Sẹ́lẹ̀ńkẹ́jọ ṣe sọ ẹ̀rù ò bà wá àyà ò fọ̀ wá nítorí pé Ọlọ́run wà pẹ̀lú wa. Olúgbénga Owólabí lèmi ń jẹ́ tí n bá ti mú ẹ̀rọ gbohùn dání báyìí wọ́n máa ń pè mí ní MCG. àdúpẹ́ pé Ọlọ́run ti ń gbà fún wa ó sì ti ń fún wa ṣe. tí ó Sẹ́lẹ̀ńkẹ́jọ bá jẹ́ àrẹ̀mọ àwa lè jẹ́ èkejì àrẹ̀mọ ẹ̀kẹta àrẹ̀mọ ìkẹrin àrẹ̀mọ kárẹ̀mọ kó ṣá máa ṣe kíni kápá agbádá àrẹ̀mọ kó máa gùn lọ báyìí ẹ ṣe àdúpẹ́. ṣé ẹni ìkẹta wa náà àwọn náà fẹ́ gbóhùn sáfẹ́fẹ́ láti. kò ní bàjẹ́. wọ́n fọ ẹ̀wẹ̀ só wọ́n kú wọ̀nyí o ẹ̀wẹ̀ só wọ́n kú wọ̀nyí o Ìjẹ̀bú alárẹ̀ ayé ayé wa ajáwó ti fò òwúrọ̀ lẹ́gùgì ire wọlé dé ẹ̀wẹ̀ só ẹ kú wọ̀nyí o ẹ̀wẹ̀ só ẹ kú wọ̀nyí o Ìjẹ̀bú alárẹ̀ ayé ayé wa ayé ayé dídẹ ni ẹ máa bọ̀jẹ̀ yẹn ni a máa fọwọ́ rẹ̀ bọ̀jẹ̀ wà gẹ̀rí kúrẹ́ ìròjò owó rí ìròjò dídẹ ni máa rí o. mo bí kí lè dẹ́wọ́ ní mo kú mo rí àtẹ̀kù ìbíra àwáwí Ilé-Ifẹ̀ fún lẹ́nìí tọ́rọ wọn àgbàlagbà fọ́ kí ọmọdé bá júbà àgbà wọn aróko dalẹ̀
ojúbà ní dẹ́wẹ́rẹ́ wà lólè agbára lè ní ẹ̀wẹ́ ládéládé ẹ̀wẹ́ lẹ́ẹ̀kan ojúbà wẹ́ o àwọn aláìlúwà wà ní kalẹ̀ kọlọ́rọ̀ bá kó jẹ́ kéèyàn lé o wọ́n fọ́ wúré èrí tẹ̀wẹ́ o wúré èrí tẹ̀wọ́ o ìbà olúwa ìbà ònìyàn agbẹ́kẹ̀lẹ̀ ni kò ní jára sọ wọ́n fọ́ wúré èrí tẹ̀wẹ́ o wúré èrí tẹ̀wọ́ o ìbà olúwa ìbà ònìyàn agbẹ́kẹ̀lẹ̀ ni kò ní jára sọ wọ́n fọ́ àwọn ìyọ́tọ́núbá o wọ́n ìbùkù àgẹmọ àwọn ìyọ́tọ́núbá o wọ́n ìbùkù àgẹmọ èèwọ̀ wọ́n ìbùkù ẹ̀dán lédi wúrẹ́rì tẹ̀wẹ́ o wúrẹ́rì tẹ̀mọ́ o ìbà olúwa ìbà ònìyàn agbẹ́kẹ̀lẹ̀ ni kò ní jára sán bẹ́ẹ̀ máa bọ̀ jẹ̀nà gbẹ́rẹ́ Èdùmàrè èdè máa ń yìn ó máa nẹ bọ̀mọ́ bọ́wọ́n bá mi rè wá níbi látàrọ̀ tí sọ̀rọ̀ èmi rè wá níwájú wẹ́wì rọ́fọ́ dùmọ́sù Adégbóyèga ọmọ ìyá ọlọ́gẹ̀dẹ̀ ọmọ rẹ̀ mi jẹ́dúwẹ̀rẹ̀ mi lámọ́ bẹ̀rẹ̀ from Radio Lagos 107.5 FM tiwantiwa Minister for Ìjẹ̀bú Affairs èsì nílé Ìjẹ̀bú rẹ̀ ṣe àbúrídọ́ wọn bá rí wa níjókòó ìpátá bá mi rí dèdè wọn kọ́nà ọba Ẹlẹ́dùmarè kò bá ní ṣe kọ́nà ọba ti sọ lédè Yorùbá kọ́nà kò sọ lédè òyìnbó ìmọ̀mọ̀ ya lọ́gẹ̀dẹ̀ máa sọ lédè tẹ̀lé-tẹ̀lé torí makura àwáwé Ìjẹ̀bú wa ṣí Ìjẹ̀bú kẹbẹ̀ láti Ìjẹ̀bú Òde tọ́lọ́ wọn àgbàlagbà fọ ìjọ́ra àdóde ra àdóde káàdáwò pẹ́ ọmọ àjìdàbọ̀ ẹnì bọ̀ jẹ́ o ènì máa yọ mo kí lédè fẹ́ káàbọ̀ rí pé ẹkú ọdún ẹkú yèdùn kákí kábíyèsí fẹmìrẹ rẹ ìṣètọdúnwé rè má ṣètò gbàmù rẹ ènì bọ̀ jẹ́ ẹja farabalẹ̀ ẹ̀dọ̀ gbéyàwó ń bọ̀ àbọ̀ èyí má garùn ènì máa yọ ọ̀gá mi. ẹ ló wí yes bó ti wà bó ti rí náà nìyẹn ẹ ti mọ̀ wípé ìgbà tá a ti rí àwọn orí adé lórí ìjókòó ẹ jẹ́ kí n máa kí àwọn bàbá mi tí wọ́n wà níbí kó má dà bí ẹni pé a wò wọ́n a bá wọn ń bí àkí wọn a kò wọ́n lọ́nà a kí yín àṣà lò torí pé èèyàn pàtàkì tá a lọ́ràn tó máa lọ nìyí tó mojú ohun gbogbo ní ṣíṣe ni o. ó ti jẹrẹ o. ẹ jẹ́ kí n kí kábíyèsí ọba aláìlúwà ọba Ọbáfẹ́mi Martins oníbàtà ti bàtà Abíọ́dún kábíyèsí o. ṣe kábíyèsí o. báwo ṣe kábíyèsí o. kábíyèsí ẹ káàbọ̀. tàbí pẹ̀lú kí bàtà pẹ̀lẹ́sẹ̀ kẹsàn-án ọba kó jẹ kó pẹ́. àwọn orí adé tí wọlé lọ́kọ̀ọ́ kankan. aláìlúwà. kábíyèsí ẹ kú kàlẹ̀ oníbàtà ti bàtà Abíọ́dún. kábíyèsí o. ọ̀sẹ̀ yìí náà ni màá mú Sọ̀fíà wá sáta kí wọ́n á yọ lẹ́mí o. bó ṣe máa jẹ́ nìyẹn. ẹ dákun o Richland náà màá mú yàn lọ́bẹ̀ lọ́yọ̀ lẹ̀ màá mú Sọ̀fíà lọ́bẹ̀ bá mi Ajọ́sẹ̀kú ti ń gbọ́ báyìí. ẹ kú kàlẹ̀ sà. aláìlúwà. mi tí ìdọ́dọ̀ bàbá Ajọ́sẹ̀kú sì ń bọ̀. kábíyèsí aláìlúwà ọba Ọbáfẹ́mi Martins. kábíyèsí. oníbàtà ti bàtà Abíọ́dún. aláìlúwà òjìdí fìrí. adé ti wà ọba ìwọlé àbọ̀ olùsígbò òjì di ọlọ́fin ti ìlú òrùgbò. Òrùgbò Ìdó. ọmọ òrùgbò Ìdó ọmọ ọlọ́fin àjáyè. ẹ káàbọ̀ sà. ọmọ eré láfàkálò. ẹ káàbọ̀ sà. káfọwọ́wà káfàjẹwà káfògédégédé wakọ̀ délé ìṣẹ́rìmọ́lẹ̀ kábíyèsí o. ẹ káàbọ̀ bí o. kábíyèsí aláìlúwà ọba àfíìs bábù Ọlákúnlé kájẹrẹjayé ti ìlú Lẹ́gbẹ̀sà. kábíyèsí. kábíyèsí ẹ káàbọ̀ sà. kábíyèsí o. ó kí yé bàbá. ọmọ ọba kóbi rẹpẹtẹ. aláìlúwà ọmọ ìṣẹ̀sọ. olóhùn tí o olóhùn ayé pé kábíyèsí ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀ sà. ẹ kú kalẹ̀ sà. kátùkù níbẹ̀. olùrà ayé pèsè ọba olówó òdùrú. ọba Brazil. ọba Brazil. kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ̀lẹ́sẹ̀. adéṣà ibẹ̀ kí n tara bẹ̀ mà kí ọba alakọ́ ti lo ìlàkọ́ ọba alakọ́ àṣeyísàn ó ṣe ọba ó ṣe ètù ó mọ̀ràn ó ṣàárẹ̀ kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀. kábíyèsí o aláìlúwà. níbẹ̀ ni mo ti kí kábíyèsí láti ìpínlẹ̀ Ọ̀ṣun bá mi dáadáa ọba aláìlúwà ọba aláyọdé ọlásùkàdé rasa kí bàtà pẹ́lẹ́sẹ̀. ògùn tó lé oníwà
igi mẹ́ta ìbẹ̀jù oníbẹ̀jù tìbẹ̀jù àgbè kábíyèsí ẹ káàbọ̀ sà kábíyèsí o. kábíyèsí aláìlúwà wọ́n kọ́ wọ́ọ́rìn pẹ̀lú kábíyèsí aláìlúwà ọba abdulki olùṣègùn àdìsá ọjọ́mu tìlú bàbá ẹ̀ máa ṣe oníbẹ̀dù kọ́kọ́ fowó agánránṣẹ́ mi lọ́wọ́ ẹ ṣe o kábíyèsí aláìlúwà lọ́wọ́ kábíyèsí ọba dr mostal ọlárẹ̀wájú ìdógún ọláris aláìlúwà ológun fẹ́yọ̀ ọ̀tún ògùn fẹ́yọ̀ ẹ̀ka àbọ̀sà. gbogbo ọba aláyé ẹ jẹ́ kí n tara ṣàṣà kí pẹ̀sì ìjókòó àgbà ní gbogbo àjà àwọn náà wọ́n wà láàrin wa bí ẹ ṣe ẹkú àfọmẹnìyàn ṣe. àwọn àjókòó àgbà kábíyèsí ni bàbá ẹgbẹ́ wọn ìjókòó àgbà ní alẹ́ sọtẹ ńbẹ ni ẹ wà ẹ kú kalẹ̀ akínbi tẹ́ ẹ bá wà o kò ní bàjẹ́ gbogbo orí adé la sì ń pè lọ́wọ́ táǹkì gbogbo àríyàn adé lọ́wọ́ ẹjọ́ orí adé tó bá wà ń bí ẹ má bínú báàmí kábíyèsí aláìlúwà mo rí wọn bẹ̀ láti jẹta láti jẹ wà ń lu makun ológun fáyẹ tó ṣe bẹ́ẹ̀ tí ń ṣe ìjókòó àgbẹ̀ mà ṣe ayégboro ológun fáyẹ mà ṣe o àwọn orí adé tó kù kábíyèsí aláìlúwà ọba ti ìlú Gboká báàmí aládé Wùràká onígbòká àti Gboká bàbá ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀ láti ní ìjẹta àníwáyé tí bàbá ẹ kú kalẹ̀ sà. máa yẹ orí lábẹ́ thank you. bákan náà ni mo kí bàbá wa láìlúwà òjijì fìrí bàrẹ̀ ìbílẹ̀ ilẹ̀ kí ilẹ̀ mí títì kábíyèsí. òun làbí ọba yanmi kábíyèsí tí ẹ bá gbọ́ ti bá péré yín èmi ọmọ yín náà ní nẹ́mísẹ́ẹ̀kì yín. ọ̀gbẹ́ yẹ́sì àdúrà kò ní àgbẹ̀rẹ̀ yá rọ́pò náà má rọ́pò ẹ̀yẹ tífò kábíyèsí ká dé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ o. lábẹ́ bẹ́ẹ̀ mo tún kí olókìní ti ọjọ́bọ̀ ní ìlú Ìjẹ̀bú Igbó ọjọ́bọ̀ ní ìlú Ìjẹ̀bú Igbó ọba Dr. Abdulrasheed Àbáyọ̀mí Bánjọ àṣekábíyèsí. kábíyèsí olókìní ọmọ abẹ́rẹ́ òwàkọ̀ ó wàkọ̀ tán ó ṣe náà kọ̀ lójúlójú kábíyèsí ó kàdé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ káàsì kò jẹ kó pẹ́ o. alábìkì ẹ máa wọlé. bákan náà ni mo tún kí bàtà tí ó dé omi ọmọ òde lákòrò ó kéré ó fi ọba pẹ́ra kábíyèsí ó kàdé pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ o. báàmí òjú túmọ̀rọ̀ gbogbo tí ìlú abíjẹ káàbọ̀ sà. àsìkò máa kí bá mi aláìlúwà ọba àbùdàdéò Olúwaṣẹ́gun Awókọ̀ ló ṣe adétutù wà lónírètí tìrìtì ọmọ ìrètí owó làwọn afilájẹ ọmọ ọba gbẹbẹ orí rẹ iṣẹ́ kó ké tá àbíkó ké kù ikò ké tán yẹsù fúlàní ọkọ adúgbò lọ́dọ̀ náà wọ́n ti dà á lẹ̀ fáwọn àwọn nàmbá lọ báyìí. owó Yorùbá nìyẹn pé ibi tí àgbà bá dé lọ́mọdé ọba adúgbò fọlọ́ ọtún máa gbé nǹkan àyíká. bẹ́ẹ̀ni ọlá tí ń jẹ náà nìyẹn tí mo ṣe fún alówó ṣe dáadáa. ẹ máa bọ̀ jẹ́ káàbárò wọn rè bá nẹ̀rẹ̀ níbi ìrá ìdárúkọ wọn àbí ìrá ìṣàfihàn wọn kọjẹ ká máa. ìgbọ́ba níyà akílẹ̀ ọkùnrin ọ̀gbẹ̀dù kingdom. Sofia Kelani Ibrahim tí wọ́n jẹ́ president àfihàn kí gbogbo olóyè ẹgbẹ́ pátá pẹ̀kú kàlẹ́sà gbogbo ìjókòó àgbà àfi ti baba Bush báàmí Gbénga àfi kí Gbénga baba Bush ọlọ́run ní jí ó bàjẹ́ níbi tó o bá wà tó o máa gbádùn dáadáa. àmì àṣẹ o.
láti bẹ̀. ẹ má bínú gbogbo ẹgbẹ́ bọ́ba níyì tí n bá ní kí n máa dárúkọ yín. pé ẹkú kalẹ̀ sà United Club ẹgbẹ́ United Club náà rèé United Club ti ìlú Àjà mo kí ẹ̀yin náà. àkàwọn púpọ̀ bákan náà kábíyèsí ní àsìkò yìí máa kí àwọn Mapomi Ẹlẹ́ṣà traditional band tí bàbá wa wà bí tí wọ́n jẹ́ band kìíní band captain wọ́n wà bí Parako yìí ti ìlú Mapomi èdè bọ́jẹ́ o àjọṣepọ̀ pẹ̀lú agbára ìdìbò rẹ̀ mo ti máa jẹ́ rẹ̀. Mọ́sálẹ́ kẹjọ wọ́n ní behind every successful man there are women. Ẹ jẹ́ kí n máa àkókò yìí náà ṣe sàdákátà sí àwọn olórí kábíyèsí. Mo kí olórí Shakirat Àbọ̀lọ́rẹ́ Sàlá. Bákan náà ni mo tún kí olórí Afọláṣadé Sàlámì. Wọ́n ìfọ̀kànbalẹ̀ kábíyèsí Ọ̀ṣun àti Mapomi nìyẹn. Akíyín ẹkú àfọmẹnìyàn ṣe Ọlọ́run á tún sọ agbára yín. Commissioner for Education tí wọ́n tún jẹ́ former Vice Chancellor Taske Akiyi káàbọ̀ síbí ẹ ṣé púpọ̀. Taske àbí Taske ẹ̀ kí ló jẹ́ Taske. ọba kasi gbogbo Mapomi aláìlúwà akẹ́kọ̀ọ́ ìròyìn. ayélujára gbogbo ìlú Mapomi àwọn ẹni tó àbísáwẹ̀ akérèdé ṣọlá aláṣẹ̀wé náà kọ̀ nàìjíríà nìkẹ́ aláṣẹ iléeṣẹ́ àzímọ́síkò ibi àlàáfíà àwọn ni wọ́n jẹ́ bí ó ti jẹ́ àwọn. ẹlẹ́yìn jáde ní ìṣòro tó wà lú chief akin ọba akin tí ò dé ilé àbùkù lẹ́yìn láàrin alẹ́kọ̀ọ́ olú wíńdò ọ̀rẹ́bùsù lákàtẹ́rì tí owó la. àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ń bẹ lórí ìjókòó. bẹ́ẹ̀ni àwọn èèyàn jankan-jankan. mo wọ ọwọ́ wájú àwọn àkókò ọbẹ̀ mi kan ń bẹ wájú ń bẹ̀ yẹn dáadáa. wọ́n máa dàgbà yóò gbé okùnkùn tí ọmọ jẹ mi. mo kí yín ẹkú ọmọ alára ọmọkọ àpáṣà ó kọ̀sà fọmọ ẹlòmíràn jẹ́ kábíyèsí ọba lọ́nà káàbà sọ̀rọ̀ ọba lọ́nà àmà sọ̀rọ̀ ìlú ìdára lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí jẹ́ kí n gbọ́dọ̀ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ní etí ọ̀sán lápapọ̀ kálẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn tí ẹ̀gbọ́n mi àlẹ́yìn Síkírù Àyìndé Agboola Ọlásùnkànmí the former president àtìlẹ̀ àdókò àtìlẹ̀ àdókò àti ìhàn former president gbogbo ní fújì tó kọ fújì jẹun àti ọba ẹgbẹ́ general ààrẹ wọn rèé. ọba àgùrá òkú kẹ́ yes. ọba anọkọ máa ń débùté. Dẹ́kun ìdọ́dọ̀ ọ̀bàdàn. ọba ẹ̀dùnkún mẹ́dẹ́mẹ́dẹ́ máa ń dá áfẹ́lì ìjà. ọba agápá bó ṣe ló kẹsẹ̀ múyẹ̀ wò ó sàkà alájọ. ṣé gbé wọnú òrùlé wàṣẹ ìdè ló ń jẹ bẹ́ẹ̀ olórí ọmọ ọba àgùntàn sẹ́wì láàyè ẹranko burúkú àdánárú. bó ṣe jẹ́ ní. èèyàn tó ń jẹ́ ìdè làyìndè ń jẹ́. kábíyèsí. ọmọ ìdè ó mẹ́yẹ tiẹ̀. kábíyèsí. K1 the ultimate máa wọlé. Mayegun wa èèyàn ti èèyàn tó bá olórí ọmọ ọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú ọmọ ìyá tèmi ní kábíyèsí ọmọ ìyá tèmi ní K1 the ultimate lórí tàbí kan kábọ̀sà K1 the ultimate. ó sọ nílé jọ́tòrí ọlọ́ àmúyangán ọmọ Ìjẹ̀bú. K1 the ultimate. olórí ọmọ wa. K1 the ultimate. ní gbogbo akílẹ̀ Ìjẹ̀bú. DJ yóò dá fún ẹ DJ. K1 the ultimate. mo sọ bẹ́ẹ̀ ń jẹ́ ní sinada sinada tẹ̀lé K1 àkótí ẹ gbọ́dọ̀ tẹ̀lé K1 lẹ́nìí. K1 the ultimate máa wọlé olórin nínú olórin. wọ́n ṣe ń pa ìdè bẹ́ẹ̀ lórí mi wú. aláìdè eégún burúkú abita pọ́lì lẹ́yìn. K1 tí ò lọ́mọ ogun tó ń jagun lọ níwájú. K1 the ultimate. jagun lábẹ́ ọkùnrin eégún àgùntàn sẹ́wì láàyè èèyàn tó bá dẹ́rù ẹ̀wù ó dán tán. bẹ́ẹ̀ni. olórí ọmọ ọba gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. òpè méjì. káàbọ̀ sà ẹnìkan nítorí owó tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni. mo ní bí òfun mi lówó lẹ́nìí fún mi mú lówó gbogbo ìgbà. ọmọ ẹni ò tiẹ̀ ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀. àti gbọ́mọ ìyá mi ní lórí tàbí bá ká. a bá rí nǹkan
ikọ̀ àmúyangàn ti wá àbí kájẹ́káyé gbọ́. olótùkù mọ ní fújì. K1 ti wá ní. K1 káàbọ̀ the ultimate káàbọ̀. K1 the ultimate. bàbá tí ó sẹ́lẹ̀ kẹjọ káàbọ̀ lórí tàbí kan Adé orí ọ̀kẹ́. bàbá mi ni tí ò jọta ẹ̀kẹ́ yẹn bá mi gbọ́ òkè díje. fi bẹ̀ jù gbogbo olórí bàtà ńlá kí bí ológun fáyọ̀ fògùn fáyọ̀. wọ́n ní kémi náà wá nílé nínú Richland Garden ọlọ́run ní jí ó bàjẹ́ mo dúpẹ́ o. ẹ fẹ́ mi ń lẹ̀ ní Richland Garden bí ìgbà lè sanwó security máa máa jáde fìjìláńtẹ́. sọ bẹ́ẹ̀ ẹ bá mi kí wọn dáadáa Chief Stephen Najose aláṣẹ Richland ẹ bá mi kí wọn o pé wọ́n ṣe gbogbo orí adé tó ń bọ̀ tí wọ́n máa wọlé. àṣekà díèsí forí adé o. alábẹ́dẹ́ ọ̀rẹ́ mi ẹkú àtijẹ́ta. adé pẹ́ lórí kí ẹsẹ̀ bàbá mi gbèsè. ṣẹ̀ṣẹ̀. kábíyèsí alẹ́dúwà ọba Abíọ́lá Olówù aládépẹ̀kọ̀ tí òwe ẹ̀gírí níjọba àbílẹ̀ Ẹ̀pẹ́ ẹ̀ma lórí ìgbà tí ọlọ́wọ́ yọyọ. ọlọ́wọ́ yọyọ kábíyèsí alẹ́dúwà ìdílé ọwọ́ ayé ìgbéró wà lórí kábíyèsí ọba bíúdà Pianil. 19th of May 2018. ẹ̀jẹ̀ tí òun náà ní kábíyèsí bàbá àṣẹ. ayé kábíyèsí sí torítorí wọn ṣe wá sí. káyé wọn sí ẹjẹ́ àdìdẹ dúró lórí ẹsẹ̀ wọn. ìdè dúró bí kábíyèsí àti deputy governor bí wọ́n ṣe wọlé wọ̀ sáàárín wa. àti deputy governor. ẹjẹ́ àdìdẹ dúró káyé wọn sí. Distinguished guests, ladies and gentlemen, shall we please rise as we welcome the kábíyèsí Ọ̀ṣọ́bí àti Makuomi. ọ̀ṣọ́bí àbẹ́. Ìgbà ọdún kan ní. Ìgbà ọdún kan ní. Ọ̀ṣọ́bí àjàyọba. Kábíyèsí ni Ọ̀ṣọ́bí of Makuomi. You are most Ìgbà welcome. ọdún kan ní. Ìgbà ọdún kan ní. Also the governor of Ogun Ọ̀ṣọ́bí State, Prince àjàyọba. Dapò Abíọ́lá. Kábíyèsí Ọ̀ṣọ́bí wọ́dà ọdún. I welcome Kábíyèsí. Gbogbo máa kó mi owó ẹ lọ́wọ́ àwọn Ọ̀ṣọ́bí máa wó lẹ́wọ̀. Lórúkọ máa bá mi. Àwùjalẹ̀ Akílẹ̀ Jẹ̀bú o. Ọ̀ṣọ́bí bàbí ní kí ẹ ọba. Her Excellency Deputy Governor, Ogun State of Nigeria. Naimatu máa wọlé.
sọ́bí àmì dúpẹ́. kábíyèsí ọlọ́run rẹ̀. ọba kọba kábíyèsí olóyè ọba kọba. ọba abdulwasi mi ọmọ sọ̀bọ̀ wálé olówó níjẹ̀ ẹ̀kọ́ ayé pé. Mọ̀sọ́ ìtẹ̀rọ òṣèlú àpapọ̀ ẹkúwájú rotio sọ́bí àní dúpẹ́. We welcome the deputy governor with our amiable husband. Òkèbùnì ìlú alá. Alhaji Bode Oyedele. Àìmọ́tò àìmọ́tò. Take the national anthem. Please clear as we take the national anthem. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí á dìde ká kọ orin ògo orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo àwọn tá a dí àwọn bàbá àwọn kábíyèsí lójú ẹ jẹ́ kí á kúrò ní. Getting closer to the microphone. Now we take the Ogun State anthem. Ìṣẹ́yá ọmọ Ògùn, Ìṣẹ́yá. ìlú fẹ́mi lọ́ba ìfọ́ àkọ́sọ́bí àti ìlú mapọ́nmi adúgbò fún àánú tí wọ́n rí gbà láti máa ṣe ẹ̀yẹ ọdún karùn-ún lórí àlééfà olùwàgbọ́ ọpẹ́ wa ọlọ́run wa lo àsìkò yìí láti bẹ̀rẹ̀ ẹ̀mí gígùn àti ìfọ̀kànbalẹ̀ fún bàbá wa aláìlúwà cousin Salami ọlọ́run ẹ yọ̀ǹda fún wọn bí wọ́n ṣe ń yan ayọ̀ ọdún karùn-ún lónìí olúwa jẹ́ kó pẹ́ lórí oyè náà. A fi àǹfààní ìtọ́rọ àpàdùnà lórí ètò ẹ̀ṣẹ̀ fún bàbá wa Mùjálẹ̀ tí a kílẹ̀ Ìjẹ̀bú tí wọ́n pẹ́ lórí oyè tí oyè náà sì yẹ wọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ yọ̀ǹda fọ́mọ yín o gbogbo adébíláyọ̀ já padà ní àlàáfíà o ní òpin gbogbo jẹ́ ká yọ orúkọ rẹ lógo bákan náà la fẹ́ fún gbogbo àwọn àlejò pàtàkì gbogbo àwọn tí wọ́n débíláyọ̀ wọ́n á padà lálàáfíà o ògo ni forúkọ yìí o gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Wàsálà subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wala hawla wala quwwata illa billah subhanallah walhamdulillah wala ilaha illallah
ẹgbẹ̀rún amọ́kòtó ẹgbẹ̀rún ọkàn kòtó ṣùgbọ́n ọlọ́run fúnra rẹ̀ ó ti mọ̀ bí a ti dá ọpẹ́ náà ká jẹ bọ́lá ẹ̀dá ọlọ́mọdé ìgbàjọ bẹ́ẹ̀ lọ fún wa. kálukú kò ní àyè àti àyè ibi tí kálukú wà ọlọ́mọdé ó bàjẹ́ má jẹ́ ó dàrú kí gbogbo ìlú tí kálukú àti wá kó máa bà kálábíà máa kárí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa. àwọn bàbá wa Kazeem náà adésínà wọ́n tún ṣe 50 ọdún gbogbo àyànlá máa ń bẹ láíláí àti àlàáfíà ọlọ́run àjọ ṣe pé ọba tó ké nínú ọ̀rẹ́ ara yìí kò ṣe lọ́ta ìdúró ọlọ́pàá máa bá mi kálukú àkókò ẹtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bisimilahi rahmani rahim kul allahumma malikul mulki tuti mulku man tasha wa tu'ti mulku man tasha wa tu'izzu man tasha wa tuzillu man tasha biyadika al-khayru innaka ala kulli shay'in qadir تولج الليل من النهار وتولج النهار من الليل تولج الحي من الميت وتولج الميت من الحي وترزق من تشاء بغير حساب inú wa kú ọlọ́run àánú ọlọ́run yọrọ àdábì ọlọ́run ìdẹ̀rẹ̀ ọlọ́run ẹlẹ́jà àjọmọ́ àlékún bẹ́ẹ̀ àdúgbò púpọ̀ ọlọ́run bá àdúgbò gbogbo ìtọ́kùnrin tóbi tó wá ní ògbà tábà padà sẹ́yìn wọn ọlọ́run jẹ́ pa sílẹ̀ wọn láyà jàdábíà ó jẹ́ pé jáǹkàlìbù ìlà àlèyé mọ̀sìrúra gbogbo wọn sáyẹ̀dì lápapọ̀ ìdààmú òní pẹ̀lú gbogbo wa àti gbogbo nàìjíríà àti gbogbo àwọn alájẹ wa láàbùlà wàlà wàkà ìlà subhana rabbika rabbil izzati amma yasifun wassalam ala al-mursalin alhamdulillah rabbil alamin. Kábíyèsí from Akile Ijebu and all over Yoruba land, distinguished ladies and gentlemen, mine is just to welcome you to this event on behalf of the Kábíyèsí and good people of Makurumi Kingdom, the hub of tourism in Ogun State. Ẹ jẹ́ pàtàkì fún wa o. Àtẹ̀wé ńlá ìjọ. Okay, I guess endorsed because the Commissioner for Culture and Tourism pronounced yesterday that Okoshi Festival has been entered into the tourism calendar in Ogun State. We thank God for that. Ẹ jọ̀ọ́, tiwa ní pé ká dúpẹ́ lọ́wọ́ yín ìgbé ìfilé sílẹ̀ fọ̀nà sílẹ̀ láti wá bá Kábíyèsí wa ṣe àjọṣe anniversary ọdún karùn-ún èyí tí wọ́n ti wà ní orí àlééfà. A dẹ̀ dúpẹ́ wípé láti ọdún karùn-ún náà oríṣiríṣi nǹkan dáadáa ló ti ṣẹlẹ̀ ní ìlú wa Makurumi. Nǹkan tẹ máa rí ni ẹ bá lọ round. A dẹ̀ fọkàn yín balẹ̀ pé lágbára Ọlọ́run in the next 1, 2, 3, 4, 5 years our target onígbé kí Makurumi go to London of Ogun State. Ẹ ṣáà lè pàtẹ́wọ́ fún yẹn. A round of applause, ladies and gentlemen. Ẹ bá ń pàtẹ́wọ́ fún yẹn. Anyway, we thank God for this day. Again, we welcome you. Lórúkọ gbogbo àwọn olóyè àti gbogbo àwọn èèyàn ìlú Makurumi. Ẹ ṣé gan tẹ́ bá bá Kábíyèsí wa ṣe àjọyọ̀ adúpẹ́dúpẹ́. Thank you very much. Cheerful, incidentally also my very good friend and brother. The Honorable Commissioner for Culture in Ogun State, Kábíyèsí's the chief celebrant of the day, the Oshobia Makurumi and all distinguished royal highnesses from Ogun State, particularly from Ijebu land, for which I use the Kábíyèsí from Tangabu as a point of reference. Sorry, Of a point of reference. Also, all the Kábíyèsí from Lagos, for which I use our Babu as very useful this morning. The Kábíyèsí from North Florida also as a point of reference. Former members of the state and national assemblies, and also let me recognize the Olori Omoba of Ijebu Kingdom, the one and only Crown One,
Distinguished ladies and gentlemen, a few hours ago, I had a correspondence from the former governor of Ondo State, His Excellency, now Senator Gbenga Daniel, who said, "Prof, please go and represent me." He said, as I talk now, I am at the airport going on a journey to Pretoria, and that yesterday afternoon he thought he could be here. But he said, please come and represent. So it's a pleasure representing, and he has given me 2 or 3 messages to pass on. One is to congratulate the Kabiyesi of Shopia on the 5th anniversary of his reign, and to pray that his reign will continue to be at that of unstoppable progress for Martin Kingdom, and if so facto for the Ijebu Kingdom. The second message he said is that he also noticed that part of the program is relaunching of the Makumobi Development Program Fund. And to this extent, he also said, I should pledge on this something very robust, but not disclosed, but will only be made personally known to the Kabiyesi as his own humble or token donation towards the fund. And finally, he said, I should please tell everybody that though he wouldn't be here, he's here with everybody in spirit. So once again, Your Excellency, I have the pleasure to represent the former boss, and when you are representing the former boss and you have new bosses, because Her Excellency is also my current boss, and not just a boss, she's the present one. Well, I'm proud of her because she came from engineering of University of Lagos, and she has not disappointed us. It's a pleasure then to welcome you all to Makumobi, and that you come this far. In fact, I should commend Her Excellency because this is her journey to one side within 4 to 6 months. That is very rare. It shows that she believes in us. It shows she believes in the development of this area, and we cannot thank you enough, man. We pray that God continues to bless you as you do more for our people. Once more, on behalf of the chairman, I say thank you all and welcome. Thank you very much. Thank you very much, Mr. Aditi. Your Excellency. In fact, me and Bobby Timothy Martin, I didn't know where to start. But now very long. Láti ìdúpẹ́ fún yín láti kí ní káàbọ̀. Torí pé ará oko kò kí ń dábàá, ará oko rẹ̀ kí ń ní choice. Lẹ́jọ́ tí ará oko bá rí àwọn èèyàn pàtàkì tó bá wá kí nínú oko, olùkọ́ lọ́dọ̀ náà tó dẹ̀ yí Ọlọ́run lógo. That shows that pé àwọn nǹkan mèremère ó ń bọ̀ nínú ìlú Makun for seeing you here. Mo ti rí ilé iṣẹ́ ńláńlá ní Makun. Mo ti rí àlùbáríkà àti ìdàgbàsókè nílùú Makun ní agbára Ọlọ́run. Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀. Mo kì í máa ẹ káàbọ̀ ẹ ṣe gan. Ẹ̀gbọ́n mi, my own brother, mi mọ bí kìí dúpẹ́ fún yín o. Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín o. Ọkàn ò ní ṣe é fún wa o. Ọkàn ò dẹ̀ ní ṣe àwàdà fún yín. Lágbára Ọlọ́run gbogbo ọmọ yín kéde wọn. Àyàn dúró jẹ́ mi yín. Ẹ káàbọ̀ sílùú Makun. Thank you very much. Ó fẹ́ fi iyì àti ẹ̀yẹ Excellency kí Professor Awolosi
mo kí ẹ káàbọ̀ sórí ìjókòó ẹ ṣe gan. My honourable commissioner mo kí ẹ káàbọ̀ ẹ ṣe gan. Inú mi dùn látàná bí ṣe rí mo mọ̀ pé àwọn deputy governor máa wá sí ìgbà ilé mi pàtẹ́tì dé dandan pé ẹ máa dúró dè wọ́n. Ẹ̀gbọ́n mi dẹ̀ tún pè mí níjẹta wọ́n ní ọ̀ṣọ́bíà ọkùnrin ẹ̀ balẹ̀ ìwọ ló ní ìyàwó ẹ̀ ló ní ẹ̀ ṣe sọ́ọ̀mì mo ní bíbá yìí kìnà inú oko ní mo wà yìí don't worry ṣe sọ́ọ̀mì. Nígbà tí mo wá rí pé àáfàá sọ̀rọ̀ òjò kùn bọ̀dá mi ní àáfàá ẹ̀yin ní òjò tẹ́ǹkù èyí ò ní tán lára yín. Mo kì í lẹ́ẹ̀kan sí ẹ̀sẹ̀lẹ̀sì ẹ̀ṣẹ̀ kàwé. My own brother King Bush iyì ò ní tán lára ẹ̀ lágbàdo náà wọ́n ní iyì ò ní tán lára ẹ̀ fún iyì ò ní tán lára ẹ̀. Nígbà tó jẹ́ oyè yìí ọmọdé ló fi jẹ́ lágbára ọlọ́wọ́ tí ìdàgbà wá fàgbà ló pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ńlá inú owó inú ọmọ náà yàtọ̀ láfíà. Ọkọ̀ ọmọ ya jà ní ìṣòro ló ní iṣẹ́ rẹ̀. Nǹkan tó bá mú ẹlẹ́nu ló lè fẹ́ ẹnu ẹ̀ sọ. Olórí kan ló kọ bẹ́ẹ̀. Lágbájá ti gbá lágbájá ti kú. Ó ń ṣe ayé tiẹ̀ ló ti bẹ̀ ó ti bẹ̀ láti ọ̀hún bàbá wa. Wọ́n máa sọ máa gbé bẹ̀ ni. Gbogbo ẹgbẹ́ náà máa ti ń gbéga láyè. Wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ká sọ̀rọ̀ ẹ̀ sówó ká sọ̀rọ̀ ẹ̀ sí dáadáa sọ̀rọ̀ ẹ̀ sí àyọ̀ àti àlàáfíà ìyá most welcome. Ojú fẹ́ kọ́ àsọ̀nà èèyàn ní aṣọ èèyàn. Thank you very much. Orí mo ló sì dá ẹgbẹ́ lọ́wọ́. Bàbá ẹ̀yin lẹ́ ń represent my own daddy Awùjalẹ̀ Ìjẹ̀bú-Land. Bàbá tá a bẹ náà pé kó kú láíláí bẹ̀ ká ní choice. Torí gbogbo àwa tá a jẹ́ ọba Ìjẹ̀bú ojoojúmọ́ la fi ń mú ọyàn Awùjalẹ̀. Anytime tabalẹ̀ ti ń mú ọyàn yẹn àlùbáríkà là ń mú yẹn. Ojoojúmọ́ tẹ̀ ní máa ń mú orí ẹ̀ làlùbáríkà yẹn ṣe pọ̀. Bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. Oyinmọlúsì Ìjẹ̀bú kó mo kí ẹ káàbọ̀. Mo ń tẹ̀ láti wojú yín tẹ̀sí lójú yín. Àwọn kámẹ́rà yìí ti blọ́ọ̀kì yín. Ibikíbi tẹ bá wà Ọlọ́run yín mo kí ẹ káàbọ̀. Mo wá fi tí mo fi kí gbogbo àwọn aláìlúwà láti Ìjẹ̀bú, Èkó, Àwórì, Etí Ọ̀sà, mo fi kí gbogbo wọn. Ẹ káàbọ̀ sílùú Magun. Ẹsẹ̀ yín tó bọ̀ ló Magun lénìí. Ẹ ti bá mi kó àlùbáríkà Èkó wá sí bíbáyìí. Àlùbáríkà Ìjẹ̀bú Òde ẹ ti bá mi kó wọ Magun. Àlùbáríkà Àwórì ẹ ti bá mi kó wọ bí. Lágbára náà àlùbáríkà ò lè tọ́nu lé tẹ̀yìn náà. Mo kí ẹ̀yà láyé wà ní káàbọ̀. Honorable Lawi. Kẹ́yìn náà ẹ káàbọ̀. Ẹ ṣe thank you for having them for me. Lójoojúmọ́ mi tẹ̀ wọ́n tó máa dúpọ̀ yẹn tán fún àbá mi dúpọ̀ fún mi. Ẹ ṣe gan thank you. Mo wá kí àwọn tí ọjọ́ kì í tóbi tó yìí. Torí pé most of the time tí bá ń wo bí inú mi ṣe tóbi sí. Mo máa ń bínú sọ̀rọ̀ ìyá ìlú tẹ fẹ́ bọ́ mi pa ni. At the same time, màá tún realize pé omi náà ń ṣe fún mi. Ẹ̀yin olórí 1, olórí 2. Tó bá síbẹ̀ máa bínú ni màá sọ pé tá a bá máa ṣe next year anniversary olórí 3 máa wọlé ẹ̀ máa fẹ́ bínú mi ìfẹ́ olórí 3. Òkè púpọ̀ ẹ ṣe ẹ̀kú ìtọ́jú mi náà máa tọ́jú yín náà. Bẹ́ẹ̀ ni tèmi bá tún náà wọ̀ níyàwó àjọ pẹ́pẹ́pẹ́pẹ́ ńlá máa fi kí gbogbo ènìyàn tó wá sí ìlú Magun lẹ́nìí àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn pátápátá òkè
mo wá tó wá fi ọlá bàbá Awùjalẹ̀ mo fi kí ẹ̀gbọ́n mi Akílẹ̀ Ìjẹ̀bú. Ìtẹ̀ tó bá ti fojú kọ Ọ̀dọ́bíà máa ń pa bí ọtí ni. Olórí ọmọba lágbára náà òkè náà ni ẹ mú mi sí ẹ màmá lọ pé ẹ ní wálẹ̀ gbogbo àràtẹ̀ ń dá sí Ìjẹ̀bú yìí ẹ ti ta sọ́wọ́n obìnrin tẹ́lẹ̀ ẹ wá wo pé ilé làbọ̀ sí ní ogun ẹ wá bẹ̀rẹ̀ sí dára ẹ gbogbo àràtẹ̀ ń dá sí Ìjẹ̀bú ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o lágbára lọ gbogbo ọ̀nà tó náà máa fi máa ṣe ọlọ́run á máa fi sí dáko ẹ ní kú ẹ nínú ẹ ní parẹ́ sọ́nà bí èéfín ẹ ṣe gbọ̀ngàn kí ẹ kú fẹ́ ọlọ́run á bá mi nífẹ̀ẹ́ yìí ẹ ṣeun gan. ẹ jọ dẹ́pútì gọ́ọ̀nà wà lórí ìjókòó mi ìfẹ́ dé ọjọ́ àtàn àti ọkọ ọmọ ẹ̀gbọ́n mi torí ọ̀nà bíbà yìí jìnnà díẹ̀ gbogbo èyí tẹ wá torí tèmi mo kí ẹ káàbọ̀ ẹ ṣe gan-an ọlọ́run tó sọ yín débí aṣọ yín padà sílé ní ayọ̀ àti àlàáfíà thank you very much ẹ ṣe. Ẹ̀sì ti wọlé ẹjọ́ kábíyèsí alẹ́lúwà ọba Babátúndé Aláàgbé Ògúnlájà aládésọyìn tí ó dòdò forí jẹ káàbọ̀sà kábíyèsí alẹ́lúwà ọba Síkírù Ọbẹ́dínà Èébùdọ́lá Àlùgbè. Year by year, we will continue to do what we need to do to make sure that we preserve the culture and everything of Mabuli from time to time. Once again, on behalf of the governor, Prince Dapo Abiodun, CON, the Ministry of Culture and Tourism, in support of protecting and preserving the culture and heritage of Mabuli going forward. Once again, we thank you for coming, and the Almighty God will return everybody back home safely. You have a sister in me. You have a wife in me. I am your daughter. And I will always look out for your interests. Coming down on this journey today, I continue to look at the potentials of Obuwatisai. I know that there is a lot to be tapped into here. His Excellency is committed to the development of Olokolo. And we are working with Afrensi and Arise to resuscitate that project, amongst other projects that we have to bring to Obuwatisai in the next 3 years to make sure that we fulfill our pledge to the people of Waterside and support it to develop and to harness the natural resources that the Waterside has, be it in agriculture, in oil, in gas, and of course the natural draft of the deep sea port. So I want to assure you that you may be far from Abeokuta, but you are not forgotten. You are in my heart, and I will continue to look out for you and make sure that we support you. The member for the House of Assembly, the former Deputy Speaker, and the current member of the House, they are people that are very close to me. And we discuss the issues of Waterside regularly, security issues, support for education, development. These are all things that I have personally worked on to make sure that the communities, especially the ones at the extremities of Waterside, continue to benefit from this government and feel a part of this government and a part of this state. I have brought school buildings to this state. I've brought electricity, solar panels, I've brought water projects here, and I will continue to do that so that people in the Waterside will benefit from the government of Prince Dapo Abiodun. Tí kábíyèsí ṣe lé àti ọdún ọkọ̀ òṣìṣẹ́ ṣe ní àná àti gbogbo ẹ̀yẹ tí wọ́n ṣe. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wá báwọn ṣe àjọ̀dún náà ní agbára náà. Gbogbo àbátáwá sí ìgbà yìí ni a máa padà sílé ní ayọ̀ àti àlàáfíà. Mo fẹ́ fi
wá sí Òkè Waterside. Mo tún jẹ́ pé òun ni iṣẹ́ wà nígbà pé ká máa ṣọ́ etí gbogbo Ogun State. Gbogbo rògbòdìyàn tí àwọn Ondo State fẹ́ ṣe tí wọ́n fẹ́ mú ilẹ̀ wa níbí. Àwọn kábíyèsí náà wá jẹ́rìí sí wípé gbogbo wàhálà tí mo ṣe pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ náà gbọdọ̀ mú mo dẹ̀ fẹ́ dání lójú pé ilẹ̀ tó kéré jù ní Òkè Waterside kò ní sọnù sí ọwọ́ wọn ní Ondo State ní agbára Ọlọ́run. Bí mo ṣe ń lọ sí Àbújá ni mò ń dáhùn ṣe ìpàdé láti rí pé àtọ́jú ìlú wa àwa dẹ̀ máa mọ̀ pé ìlú wa ní Òkè Waterside àwa la ní kò lè ní kúrò ní Ogun State. A ti ṣe oríṣiríṣi kan ní àwọn ìlú tó wà ní ìgbèríko àti mú school lọ sí àwọn ìlú kan àti fún ọ ní solar panels ní àwọn òbí apá omi sí omi àwọn olùkọ́ à ń fún ọ ní owó ọdẹ kí wọ́n lè máa tako àwọn tó fẹ́ wá láti Ondo State pé ìlú wa ní Ogun State ní Òkè Waterside àlè fẹ́ fi ìkọ̀kan náà ẹ̀ ṣe òfò. Ní agbára Ọlọ́run bí Ọlọ́run fi kún mi lọ́wọ́ àtúnṣe jù báyìí lọ ní Òkè Waterside ẹ bá fi mọ̀ pé nígbà tí èmi wà ní ìgbàkejì gómìnà ní Òkè Waterside mi ò fi ọ̀rọ̀ Waterside ṣeré rárá bí mo ṣe sọ bàbá ọkọ mi wọ́n ṣe wọ́n wà níbí wọ́n ṣiṣẹ́ lọ́tọ̀ ọkọ mi níbí báyìí ọmọ yín ni mi ní Òkè Waterside ìyàwó yín ni mi ní Òkè Waterside mo máa ṣe akíkanjú fún ọ̀rọ̀ Waterside ní gbogbo ìgbà. Lẹ́ẹ̀kan sí mo kí kábíyèsí pé wọ́n kú oríire gbogbo nǹkan táwọn náà ti gbé wá títí ìlọ́jọ́ wa ti rí gbogbo ètò wọn gbogbo development plan gbogbo ẹ̀ náà wọ́n ti fi hàn mí ní agbára ọlọ́ọ̀pá náà máa fọwọ́ kú pẹ̀lú wọn èyí táwa náà bá lè ṣe kí ìlú ìgbó lè gbèrú jù bẹ́ẹ̀ lọ. Gómìnà náà ti ń ṣe akitiyan àṣẹ máa padà sí olókòólà tí bẹ́ẹ̀ náà tí gbogbo nǹkan tí wọ́n ti gbìyànjú láti ṣe síbẹ̀ máa ń ṣiṣe gbogbo nǹkan ọ̀gbìn àìlè wá sí ìgbà àṣẹ gbogbo nǹkan tí ọlọ́run náà ti fi sínú ilẹ̀ ní Waterside asphalt ni bitumen ni epo rọ̀bì gas gbogbo ẹ̀ náà la máa ṣiṣẹ́ lé lórí tí gbogbo ìlú yìí náà kó di ìlú tó yẹ pé owó á máa wọlé businesses á máa ṣe gbogbo gbogbo àwọn olóṣèlú máa fẹ́ wá sí ìgbà kò jẹ́ tó máa sọ wípé máa fún jìn Waterside jìn pé wọ́n máa kó wá sí wọn máa gbé bí mi wọ́n dẹ̀ máa náwó sí ìlú tó wẹ̀ lẹ́ẹ̀kan sí ẹkú oríire ẹkú ọdún ojú ìyárí ọdún lágbára Ọlọ́run àti péjú ṣe 10, 20, 30 ní ẹṣẹ́ lórí pẹ̀lú. Ìjọba ni mo ṣe alábàámi ẹlẹ́wọ̀dù ìjọba ìyá tó lù ú ọ̀rẹ́. A fẹ́ gé àkàrà òyìnbó 5 years anniversary níbi tá a ti rí the deputy governor of Ogun State pẹ̀lú kábíyèsí ikúṣe ńlá jẹta tilẹ̀ kàṣe pẹ̀lú kábíyèsí ọlọ́gbọ̀nbọ̀ tí ọgbọ̀nbọ̀ àti bàbá. Ẹni tó bá ní mọ́tò yẹn ẹ̀sán ló lọ bá wa gbé kúrò níbẹ̀. Gbogbo ọba alálẹ́lálẹ́ ẹ̀ka kú ọdún wọ́n ti. Eku ọba akébi eku, ọyẹ ọba akébi ẹ̀yẹ, ibi yóò kẹ́ kalẹ̀ sí. Ìfá àrùjọ àwọn alálẹ̀ àyíké ní sàmì o. Excellency, the Deputy Governor of Ogun State, our own wife, my own sister, married to our Ekon. Lagos is Oko Okun. We give praise to Almighty Allah and we give praise to our ancestors for making today my brother Oba Osobia on his 5 years coronation anniversary. It's not an easy task. We started one. Àwọn àbáni kò ní ṣe 3 months, kò ní ṣe 1 month, kò ní ṣe 1 year, kò ní ṣe lẹ́yìn 5, ẹ̀mí tó ṣe 5 àṣẹ 10, 15, 20, 30, including health and abundant life.
dùn àìmádùn mọ́ ọlọ́run lè sọ̀rọ̀ yìí láti tí ọ̀sà títí dé máa pọn omi ọlá ajé tí ọ̀sà lájú wá sí máa pọn omi ajé ló dẹ̀ ní parẹ́ lágbára ọlọ́run. So we are going to count 1 to 5 and at the end of 5 we cut the cake. Let's have the 1, the 2, the 3, the 4, and 5. òwúrẹ̀ wẹ́n rí bó ń ti lọ wẹ́n rí bó ń ti yùn wẹ́n gbọ̀rún gómìnà sọ wẹ́n gbọ̀rún kábíyèsí sọ wẹ́n gbọ̀rún kọmíṣánná sọ wẹ́n ràn wọn ba alayé alayé ọ̀wọ́n aláyélúwà káàkiri nípínlẹ̀ Ògùn nípínlẹ̀ Èkó l'Ondo state àti káàkiri kọlọ́n kó bá ní ṣe kó má bọ̀ jẹ́ ọwọ́ àgbàlagbà wá fọ kónìyàn bá dára ó yẹ kọ́wọ́n nìyàn sọ kónìyàn bá súnwọ̀n ó yẹ kọ́wọ́n nìyàn wí ìwé rẹ̀ jẹ́ ká gbọ́ òde kánábì ọ̀nà ọ̀wọ́n rẹ̀ wá ṣe pàtí ọ̀wọ́n rẹ̀ wá jó fújì ọ̀wọ́n rẹ̀ wá jẹ́ àjọyọ̀ àbọ̀sẹ̀ ìrìnlú àbí ọ̀nà ọ̀wọ́n nìyàn fọ kábíyèsí rà lẹ́m ṣe àjọyọ̀ rẹ̀ nìní irú nìyẹn èso ń jẹ́ irú wà èso nẹ́ irú ṣe sílẹ̀ kí láǹfààní rontì kò bọ́ọ̀lù olùrọ́fọ́ olùmako ẹ jẹ́ ká gbọ́ rán wọn nìyàn sọ lóríṣiríṣi èsì rán wọn nìyàn fẹ́ nìrè. ọ̀rọ̀ kábíyèsí ẹ̀ nìyí ká má sọ̀rọ̀ rẹ̀ ilà aṣọ ìlà mú nínú gbọ̀ngàn yóò ṣe rí máa kún ọ̀ṣọ́ bí àyè ní ó ṣe rẹ ni ó tún wá ṣe pampari ìmúrẹ̀ kó bá máa ṣe wáyé kéènà bá dẹ́ ṣíṣe iṣẹ́ ìmúrẹ̀ wáyé kó má ìgbọ́ fi wáyé fún wọn pé wáyé onú yẹ ẹgbẹgbẹ̀rún èmi ìyóò máa mú wọn kó máa ṣojú ẹ̀tọ́ rẹ̀ kó máa dúró níbẹ̀ fọṣẹ́ òun wà níbẹ̀ àti àtìmí jẹ kábíyèsí àìrè ìjẹfọ ìjẹ èyí tẹ̀ nínú ìwà ìrè àmọ́ṣá Adésínà ọmọ Sàlámì ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ní máa kún ọ̀ṣọ́ bí a èsì wọn máa ṣe ń lu èyí ṣùgbọ́n máa ṣàtìlẹ́yìn rẹ ni èsì wọn máa ṣe kó tí lè gbọ́ òun máa dúró sẹ́ adé dúró èmúlẹ̀ kó ṣóòráyè kéde wá àrùn òun ìjẹ́fọ èyí lè ṣe aṣojú rẹ̀ èyí máa dúró tẹ̀ ni adé dúró níbẹ̀ wàá dá ṣojú ṣe wọn wàá ṣẹ́yìn wọn Ọlọ́run máa gbọ́wọ́ rẹ̀ ga ewé rẹ̀yìn èní bọ́ agbára Ọlọ́run ìgbéga rẹ̀ máa jẹ́ tẹ̀ ó ṣe gudugudu méje rẹ ni o àtòun àtàwọn ọmọ rẹ̀ àti àwọn aya rẹ̀ ìbànújẹ́ ní wọlé tọ̀ wọ́n ní dààmú ẹni wo òrokò tó jẹun oyè yẹn wà nílẹ̀ tí wọ́n máa lò pẹ́pẹ́pẹ́ kọ́mọ máa bọ́ lò kó máa tún mú lọ́mọ lọ́wọ́ ìdààmú ní bọ̀ ẹni bá Adésínà ọmọ Sàlámì Màríwá ó ti di dandan. ọba wọn kú Kàsímù Adésínà ó jẹ́ olórí ilẹ̀ ọba akíkanjú lẹ́yìn ìgbà tó jẹ́ ọba ọ̀nà tó da ìgbàlódé ó wọ ìmọ̀kù à ń jẹun ẹja tó da wẹ̀ à ń pẹja tó da gbogbo ilé mèremère lásìkò títí ẹ̀ ń wọ ìlú ìmọ̀kù ó jẹ́ èèyàn olóríire àsìkò tí ẹ̀ yìí ó tù wá lára a ṣe é ṣe fún wa a ṣe é ṣe fún ọmọdé a ṣe é ṣe fún àgbà ní àgbà Ọlọ́run ìyàwó rẹpẹtẹ lẹ́yìn ọdún márùn-ún ọmọ rẹpẹtẹ alálùbáríkà ìlú gan tún wá kún ju eléyìí lọ ajáde sókun ajáde sọ́tà lágbára Ọlọ́run Elédùmarè gbogbo ṣíṣe wa yìí yá ní sùkúù bàmíjẹ́ lórí ọdún márùn-ún tá a ṣe a máa ṣe ọdún mẹ́wàá a máa ṣe ọdún mẹ́ẹ̀ẹ́dógún a máa ṣe 50 years a máa ṣe 100 years a máa tún ṣe jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run gbogbo wa àdélébárí àrìnàkórè lágbára Ọlọ́run orúkọ mi ni Ṣèyí Tàlàbí ọmọ tún lófin ọmọ olóògbé dùgbà àyìnbó ọmọ ọmọ kan ọ̀ṣọ́bíà ọmọ ìlú ẹyẹ káró tó ẹyẹ ti lọ àìlú èyẹ ìbákan ọ̀ṣọ́bíà Kàsímù Adésínà àìbúrú bàtọ́ sí. lẹ́yìn tí ọba jẹ tẹ́mi wá sílùú yìí wọ́n tún títì yìí ṣe ìgbà wọn sàn wọ́n nílùú yìí ọmọ bíi Adélèmi o Abíọ́dún Àjímọ́tọ́lá ọmọ Rájí èmi ọmọ Tipẹ́tù ọmọ Olókùúlà Ẹ̀gídì màmá mi ọmọ Táyọ̀ èmi wá ń rajà mo á ń ṣe bísínẹ́sì bíi láti bíi 3 years tẹ́mi dẹ̀ ti ṣe bísínẹ́sì bí mò ń jẹ mò ń mu ìgboro ni mo ti ń wá mo dẹ̀ rí pé ìlú yìí ó tù wá lára so ìgbà wọn tù wá lára kán lọ́wọ́ wá jẹ́ kán joyè yẹn pẹ́ agbára Ọlọ́run wọn ní kú sórí oyè lọ́mọ kékeré o wọ́n ti fọmọ kékeré gbà wọ́n fàgbà lù agbára Ọlọ́run wọn ní rí dààmú wọ́n máa ṣọdún mẹ́wàá wọ́n á ṣe 20 years kódà wọ́n á ṣe tó ọba àjẹbóde náà lágbára Ọlọ́run wọn ní kú sórí oyè kékeré lágbára gbogbo àwọn ọmọ tó wá ń kó kiri kò
sẹ́yìn tó máa kú mọ́ wọn lóṣù lágbára lọ́wọ́ wa nífẹ̀ẹ́ lè ṣàṣe. dáadáa ló jẹ́ ní ìmàkùn gbà tí èmi dé ìmàkùn mo rí i pé sólà gbogbo ẹ̀ ìmàkùn tún ó change jùgbà táwa wà ń bí lọ gbogbo ilé pòrò wọ́n ti sọ di ilé tó ní block wọ́n dẹ̀ bá wa ṣe sólà sí gbogbo ìlú gbogbo ẹ̀ ó tún dáadáa ọkọ̀ tí tó ń dẹ̀ tún joyè tí wọ́n ṣe gbogbo ẹ̀yìn ó tún ń fa àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ makun tó ti wálé ti pẹ́ wọ́n ní àǹfààní àti lè wá sí ìlú wa ń bí báyìí mo rí i pé ọba tó dáa ni tó ní fi ìfẹ́ Ọlọ́run tó dẹ̀ kó àwọn èèyàn mọ́ra ó dẹ̀ pín owó síta àwọn èèyàn rí pé gbogbo nǹkan ó dáa nígbà tiẹ̀ tá a jọba yìí ọba dáadáa ni. ọba dáadáa ni ọba Kazeem torí Abẹ́òkúta lèmi ti wá mo kàn wá fẹ́ wọn ní Makun ni bẹ̀rẹ̀ látìgbà tó ti gorí oyè nǹkan mèremère oríṣiríṣi ló ń wọ̀lú ìwá tá bá dé láti Abẹ́òkúta tá bá wọ̀lú àti máa rí pé Makun tún ti yàtọ̀ oríṣiríṣi nǹkan ló máa ń ṣe fún wa lọ́dọọdún so adé wa pẹ́ lórí oyè ẹ̀mí wọn á lórí oyè pẹ́pẹ́pẹ́ wọn ò ní ṣẹ́kù ìtàn bàbá wọn ò lò ọ̀wọ́n á lò jù bẹ́ẹ̀ lọ. àǹfààní ni yóò mú ọ̀lù pọ̀ rẹ ní rẹpẹtẹ torí fọ náà yóò jẹ ọba ra ní títì ra ní gbogbo nǹkan kí kábíyèsí ọba Kazeem ó dáa fún ẹni ó tó ẹni nára ọmọ yàgídàdọ. adẹ̀fẹ́ bóyá mi ṣe rẹ ni I'd like rẹ gan. nígbà mo dé lu yìí mo rí nǹkan mèremère tí Kazeem gbé ṣe ń lu yìí bẹ́ẹ̀ ni ní agbára Ọlọ́run kan ọwọ́ ẹ̀ tó ti wà lókè ènì jábọ́ láéláé ó ṣì máa kúrò àtìlẹ́yìn ní agbára Ọlọ́run ebi tó rí pé ní dídé ọba ní wọ́n tàtà lọ́wọ́lọ́wọ́ yìí o Kazeem is number 1 ó dẹ̀ jẹ́ tó dẹ̀ jẹ́ ń tù wà láìtàláì mo rí dáadáa mo rí o agbára Ọlọ́run ó kòkòrò wà ní ẹ̀ anniversary ọdún márùn-ún ṣe yìí wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyẹn mo fi kọ́ fún Kazeem jọ mo ní èmi rè lé ọ̀ṣọ́ bíyà ilé yìí làdé wa ọba wa Kazeem ọláyíwájú ẹ̀ máa lẹ́yìn láéláé agbára Ọlọ́run máa jẹ́ ni. ọba Ìjẹ̀fọ́ ó tù dédé ìlú ó tù wọ́n nára ó tún gbé ọ̀làjú ó tún gbé wá sílùú wa ìlú wa tutù pẹ̀sẹ̀ àríjẹ àrímu àríná àrílò tó jẹ́ pé ọba wa Kazeem ìmúra bá dé fún àwọn afẹ́wà ìrún máa ṣe rẹ́ ni tó ní Kazeem ọba dáadáa ni o gbogbo Makunre nífẹ̀ẹ́ sí o dédé Makun pátáré wà lẹ́yìn rẹ̀ o ó ṣe dáadáa ó ṣeré ọmọdé ó ṣeré àgbà ó ṣeré olúlé ó ṣeré àlejò àdèmí dúpẹ́ náà rẹ̀ gidi gan ni ó ṣe òkè ọba wa Kazeem o ọba Kazeem àríjẹ àrímu o àríná àrílò àtúlára o ara àrọ o àfọ àmọ́ o àṣà àkàwọlé o ùjí ayé ní gbójú ẹ méjèèjì náà rẹ o ẹsẹ̀ rẹ̀ méjèèjì ẹ nírọ o àríjẹ àrímu o àríná àrílò o èmi fún ara mi kẹ̀ máa rí jẹ máa rí mu o á tù mí lára o àwọn ọmọ mi náà kẹ̀ wọ́n á ṣoríire o tó àwọn ọmọ mi wà ní ìrìn àjò àwọn ọmọ mi náà àríjẹ àrímu o bóun náà ṣe wà yẹn àwọn ọmọ mi náà wọ́n á dò lówó èmi náà máa kálẹ̀ pẹ̀ mu máa dìyẹ ọmọ máa jẹ máa mu. orúkọ mi ni Muftau Yekini alias Agbára Òjò ní àti òde omi ṣùgbọ́n ọmọ ìlú enere mi náà jẹ́ torí yèmí ọmọ ìlú ẹni so kábíyèsí ẹni ó ṣe dáadáa ìyá tí mi jẹ́ ọba ìwé jẹ́ number 1 ní ìgbà wọn dórí àléfà arárọ̀ ìlú arárọ̀ àwọn ọmọ ìlú lọ́pọ̀lọpọ̀ èèpọ̀ rẹpẹtẹ èyí tó jẹ́ pé a lè sọ̀tàn èrò mi ṣe níní gangan èsì ọba ẹ̀ ṣe orí ẹ̀ rí ọ̀tẹ̀tẹ̀ títí délùú gbẹ̀gẹ̀dẹ̀ sólà délùú rẹpẹtẹ pàápàá yàtọ̀ sí sólà àìmọye àwọn ọmọ ìlú ìnáwó ẹ̀páyọ̀ rẹ̀ kan dẹ̀mí jẹun kan mi lífù kan gbádùn so kéèyàn bá sọ pé òun rí àǹfààní kábíyèsí ẹni àjẹ́ sọ pé àjẹgbèrè ènìyàn ń jẹ nílùú yìí èmi sọ̀rọ̀ yìí Yekini Muftau láti òde mi èyí jẹ́ pé sí mo ń wá kí mo mi lọ mo rí àǹfààní rẹ̀ dáadáa èyí jẹ́ sọ mo gbáńgbádé dáyé mo lè sọ ọ́ yèmí jókòó yìí yèmí mo wá dọ̀ yìí láàárọ̀ yìí Ọlọ́run sọ ẹ̀ bá mi níbí kó lè ṣe dé ìṣẹ̀lẹ̀ ní ebi tí ọkọ̀ sí náà nà tí ó jẹ́ pé kò tí ì ṣẹlẹ̀ rí rárá
rí àti di ayé ráwà gbọ́njú gbọ́ àwọn bàbá kan mi ṣe orú ìṣẹ̀lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ rí inú ẹni dẹ́ dùn ọlọ́run kó tó bọ̀ lọ́ra ẹ̀mí rẹ̀ dáadáa á pẹ́ lórí oyè. èmi Alice Ayadépìtàn. kí ló àǹfààní ẹ̀yin lára kábíyèsí. náà dìbò ìjọba rẹ̀ àǹfààní yàjẹ̀nà rẹ̀ pọ̀. àlẹ̀ lánàá náà òun rẹ̀ ṣe tọ́lá ẹ̀ka fún mi nínú káàkiri kó máa jálẹ̀ náà alẹ́ náà ṣọdẹ́ máa rí náà títí ìwé àfẹ̀kànnẹ́ èyí ń ṣe kó dédé náà kókó bójú jọ kí mọ́tò lè máa rìn bó ti fi ó yẹ ọmọ dédé èyí fẹ̀kàn sì rí iṣẹ́ ó dẹ̀mí sọ̀nà rẹ̀ rú wọn kàn ọmọ wẹ́wẹ́ yìí ẹ̀sọ́ ní ó ṣàṣàǹfààní wọn apẹnuróyè ó fọmọdé jẹ afágbàlú lágbára Ọlọ́run àtọmọ àtàyà lágbára Ọlọ́run. ohun tí èmi rí pé ọba yẹn orúkọ mi Zombul Bello so ohun tí mo rí ọba yẹn try gan-an ó ti jẹ́ tí gbogbo ìlú yẹn dáa ọba yẹn ni wàhálà yẹn fi kúrò ní gbogbo ìlú yìí ìbàdí ẹ̀ tí mo rí àwọn ọmọ ènìyàn tó ń ṣe wàhálà tẹ́lẹ̀ gbogbo wọn ti kúrò ìlú yẹn ó try gan ọba yẹn ṣerun gidi ibi tí mo rí rèé ṣùgbọ́n ẹbẹ́ rẹ̀ mi àmàmú mọ́tẹ́lẹ́mọ̀ wà màmí ọ̀ try ká ò bá try kọ́ àmàmí ìbí ṣẹ̀ṣẹ̀ kẹ́pẹ́rẹ́ mẹ́nẹ́ ò bá mi ṣẹ̀ṣẹ̀ kẹ́pẹ́rẹ́ mẹ́nẹ́ ò bó àmàmí sọ màmí dọ̀ ọmọ pa èmi àná àtàrẹ mi wàhálà kẹ́tì mi wàhálà mi àmà ṣẹ̀ kẹ́tì mi lọ́ọ̀tì mi bọ̀tí mi yọ̀ máa ṣẹ̀ dọ̀ọ̀tẹ̀ ọba bí ṣe ò try ká. àṣà wa kò gbọ́dọ̀ parun.